Ó mà ṣe o, àjànàkú wó erin wó. Àṣàrà ìlú abáragíọgíọ mà ti padà mú gbajúgbajà òṣèré ilẹ̀ wa Alhaji Taiwo Babatunde Hassan Ogogo. Ikú mà ti padà yọwọ́ Alhaji Taiwo Hassan Ogogo lórí gbogbo owó tí wọ́n ná lórí bàbá yìí, lórí gbogbo wàhálà èyí tí wọ́n ṣe lórí bàbá yìí, lórí gbogbo àwọn àdúrà táwọn èèyàn ṣe lórí bàbá yìí. Ikú pàpà yọwọ́ rẹ̀ láwo. Erùpẹ̀ ni wá, àwa yóò padà di erùpẹ̀. Ta ni wá níwájú Ọlọ́run Elédùmarè? Ògògó ọmọ Kúlódò ti fi kú ṣàgbà wa o. Kí Ọlọ́run ọba Elédùmarè bá wa foríjì àìṣedéédé wọn o. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọn pátá k'Ọlọ́run bá wa foríjì wọn, kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere o. Gbogbo nǹkan tí wọ́n fi sílẹ̀ kó má ṣe bàjẹ́. K'Ọlọ́run ọba Elédùmarè bá wa tọ́jú gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ pátápátá o. Ògògó ọmọ Kúlódò ti filẹ̀ ṣaṣọbora o. Kí Ọlọ́run ọba Elédùmarè bá wa dáríjì wọ́n. Alhaji Taiwo Babatunde Hassan Ogogo, àgbà òṣèré ti lọ lókè èèpẹ̀. Ẹ̀yin aráalé, ẹ̀yin olólùfẹ́ Ogogo, ẹ jẹ́ á máa tẹ RIP sábàlá comment section. Àgbà òṣèré ti lọ lókè èèpẹ̀. Ojú padà tí owó, ojú ti owó, ojú ti owó. Àgbà òṣèré ti lọ lókè èèpẹ̀. Alhaji Taiwo Babatunde Hassan Ogogo, k'Ọlọ́run ọba Elédùmarè bá wa fọ̀run kẹ́ wọn o. Ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má ṣe bàjẹ́ láṣẹ Elédùmarè. Ogogo ti lọ lókè èèpẹ̀. I used to call my sister. I used to call them. My family. Nobody called. My daddy is dead, sir. I don't believe. I don't believe them. I can't take like 5 minutes ago. I want to go home. Please let me go home, sir. I can't. Mommy. Mommy. Please. Please. I just told you never to go. Come on, we have to get to me. Sir. What's her relation to you? No, please can you She's my sister's daughter. Please let me tell her that they should buy my ticket so that I can go home. I want to go and see my daddy before he gets buried. Please. Can you sit down? No, I don't want to sit down, please. I don't want to sit down. pregnant. She's pregnant. I don't want to sit down. I don't want to sit down. He has cancer and it's really, really bad. And the hospitals are refusing to treat him. At least, please, give this man a chance. Nobody wants to do anything. Why not yet ask for money? Nobody's asking for money, but please, if you know somebody that knows somebody that can help. This man has a strong will to live. You see him, you can't even know that something is wrong that bad. It's just starting to show. We didn't even know until like 3 weeks ago. So please, I'm begging you. If you know somebody that knows somebody that will be willing to treat him, anything, we're willing to try anything. Please, why not yet ask for money? Nobody's yet to ask for money. My big uncle has helped Yayi. He has been of great help. Like nobody even knew that he would. Ogogo ti kú at last. Ogogo ti kú. Ogogo ti kú at last. Yeah. Inna lillahi wa inna ilayhi raji'un. Ogogo. Ogogo ti kú at last. So sad. At last. Ogogo. Ogogo. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run bá wa tẹ́ Ogogo sáfẹ́fẹ́ rẹ̀. At last. At last. At last. Kí Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ Daddy Ogogo. Kọ́lọ́run bá pa gbogbo àṣìṣe wọn rẹ́. Kọ́lọ́run má fi ìyà sàréè, oru sàréè, kọ́lọ́run má fi mú wọn. Àlàáfíà tó péye nígbà tó kú tán yòó ni kọ́lọ́run bá dà sínú agbada wọn. Torí kò easy o, stage 4 cancer, kò easy tí wọ́n fi lè survive ẹ̀, nǹkan tó worst ni. Ọlọ́run ọba àwọn ń bẹ nínú mímọ̀ ṣe ẹ̀, nínú àánú ẹ̀, nínú ìgbéga ẹ̀, nínú tẹ̀síwájú ẹ̀, nínú ìwọ lọ́ba apani tí a lè béèrè. Tẹ́ pé tó bá ṣe kò sí bá ṣe fẹ́ bí ẹ́ ó tásìkò ni. Wá fi gbogbo àánú ẹ̀, gbogbo ìyànjú ẹ̀, gbogbo orí ọ̀fẹ́ ẹ̀, wá fi bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀, wá fi bá wa ṣàánú fún wọn. Àánú tó péye, àánú téèyàn máa rí gbà nínú sàréè, gbogbo nǹkan tó ti ṣe ní dáadáa àti ìtàn ṣe ní dáadáa, Ọlọ́run ọba mú á bẹ́ẹ̀ lásìkò yìí tó yẹ fi kú bò wọ́n ní àṣírí yìí. Olúwa Ọlọ́run ọba á bẹ́ẹ̀ bá wa pàṣìṣe wọn rẹ́, gbogbo ìyà tó lè nǹkan fẹ́ jẹ nínú sàréè, Olúwa bá wa parẹ́ Ọlọ́run bá wa parẹ́, because it's not easy. Stage 4 cancer, passing through all that pain. Ọlọ́run ọba á bẹ́ẹ̀ o, nínú àánú ẹlẹ́nkan sísẹ́ mo tún bẹ́ẹ̀, má fi ìyà sàréè, má fi oru sàréè, má fi jẹ́wọ́ Ọlọ́run. Unfortunately,
Alhaji Taiwo Hassan Ogogo sister just called me now. She's a retired nurse. Only Alhaji Taiwo Hassan ti ṣaláìsí. Kolomba wa fọ̀nù kẹ́wọ̀n, Kolomba wa fọ̀nù kẹ́wọ̀n. I was even on TikTok live when she messaged me. So I have to end the live and reach out to her now. Kolomba wa fọ̀nù kẹ́wọ̀n. It's live. So sorry. My heartfelt condolence to the Hassan family. What did you call it? Obviously, on the budget. Allahu akbar kabiran. Allahu akbar kabiran. Lórí wáàsí níbi nísìnyí náà tí wọ́n ń sọ sí mi létí báyìí. Ipe Alhaji wa Taiwo Hassan Ogogo ó jí Ọlọ́run nípè. Inna lillahi wa inna ilayhi raji'un. Gbogbo tó ní bẹ̀rẹ̀ ni ó ní parí. Gbogbo tó ní bẹ̀rẹ̀ ni ó ní parí. Gbogbo tó ní bẹ̀rẹ̀ ni ó ní parí. Gbogbo tó ní rísì tó fi bẹ̀rẹ̀ ni ó ní rísì tí ó fi tán. Ogogo dé bus stop. Alhaji Taiwo Hassan ń sọ̀kalẹ̀ báyìí. Ó sílẹ̀ tó ẹni tó dá lọ. Ogogo di ọ̀lẹ níjọ́ tí ikú dé. Gbogbo tó Ogogo ní báyìí nísìn yóò di tọ́pọ̀lọpọ̀ ó máa dá tọ́mì sí pé ẹjẹ́ mi ó mélé, ẹjẹ́ mi ó gbélé, ẹjẹ́ mi ó gbélé. Bí tèmi àti ẹni ó ṣe padà rí kán nìyẹn o. Gbogbo tí ń di ẹ lójú yẹn yóò padà tán níjọ́ kan. Gbogbo ẹ̀ nítorí yẹn yóò padà dẹkún níjọ́ kan. Ayé ó máa sunkún nísìn. Ẹni Ogogo dá sí yóò sunkún. Ẹni Ogogo dá sí yóò máa pretend bí ẹ pé ó sunkún. Bá a bá kú ayé ó pín sí méjì. Apá kan ó dunnú wípé àṣetì ẹ̀ máa kú. Apá kan sọ wípé kò yẹ kó kú, kò yẹ kó tì í lọ báyìí. Ọlọ́run wọlé ẹni tí ó dunnú pé Ogogo kú. Ọlọ́run bá wa kẹ́ Ogogo. Wọlé ẹni tí ó bànújẹ́ pé Ogogo kú. Bí ó ti mú information yẹn wá ní síbi tí confirm ẹ o. Bàbá ti sọ fún mi wọ́n ló ti rí bẹ́ẹ̀. Allahumma ighfir lahu warhamhu. اللهم اغفر له وارحمه اللهم اغفر له وارحمه ونقه من الدنس كما تنقى صوب الابيض من الدنس يا الله اللهم بدل له دارا خيرا من داره واهلا خيرا من اهله اللهم لا تفتنا بعده واجعل بيننا وبينه امدا بعيدا برحمتك يا ارحم الراحمين بسم الله متى قل هو الله متى وانا تو بالẹ ké tari pé ọjọ́ tẹ̀yìn joyè lọ́jọ́ tó Ogogo kú ọjọ́ ẹ̀rin ẹnìkan lọ́jọ́ kú ẹnìkan ọjọ́ táwa ní ó bá kú àwọn kan ló máa ṣe pàtí lọ́wọ́ ni bọ́lá ti sáyé nù bisimilahi kúlú wàláhù mẹ́ta ọlọ́run mú dáadáa gbogbo ẹ̀ àtàyè àtúnilá lẹ́yìn ẹ̀ mú lọ bá Ogogo wọlé abẹ́ dáwà ní ó bá sọ̀kalẹ̀ járe ní orí ṣàdúrà fún wa bisimilahi rahman rahim olùwàláhù ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bisimilahi rahman rahim olùwàláhù ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bisimilahi rahman rahim olùwàláhù ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad atahiyatullah azakiyatullah atoyibasaratullah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuh assalamu alayna ẹbí ará ọmọ aya ojúlùmọ̀ gbogbo tó Ogogo filẹ̀ pátá ọlọ́mọfọwọ́ àbùkù kan wọ́n ọlọ́mọfọwọ́ àbùkù kan wọ́n ó fi dórí gbogbo ẹni tó náà kú lọ báyìí tó náà padà lọ bọ́ lọ́hùn ọlọ́run kẹ́ wọn kó gẹ̀ wọ́n ọlọ́àdébùwà Muhammad lẹ́ni náà wọ́n ní ìyá tó bí àlùfáà àwọn ọmọ ìyá Ìlọrin Allahu Akbar Sheikh Abdul Hafiz ìyá àfáwà náà kú lónìí náà ọlọ́mọ wa kẹ́ wọn gẹ̀ wọ́n bisimilahi kul huwallah ọlọ́run kó dúró tàpá lẹ́yìn wọn kó dúró tì wọ́n ìyá Ìlọrin tó bí ọmọ ìyá Ìlọrin ọmọ ni wọ́n lọ yẹn ọlọ́mọ wa kẹ́ wọn gẹ̀ wọ́n ọlọ́run Qur'an al-Karim subhana rabbika rabbil izzati amma yasifun. ẹ̀yin ará alẹ́ Alhaji Taiwo Babatunde Hassan Ogogo wọ́n ti lọ lókè ìpẹ́ nìyẹn o kí ọlọ́run ọba Elédùmarè kó bá wa pa gbogbo àṣìṣe wọn rẹ́ o ẹ̀yin tí ẹ wá jẹ́ olólùfẹ́ wọn ẹ jẹ́ á máa lọ sábàlá comment section ká máa tẹ RIP Ogogo RIP Taiwo Hassan Ogogo kí ọlọ́run ọba Elédùmarè kó bá wa dúró ti àwọn tí wọ́n fi sílẹ̀ àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ kí ọlọ́run ọba Elédùmarè bá wa dúró tì wọ́n legend ti lọ lókè ìpẹ́ o àgbà òṣèré ó ti lọ lókè ìpẹ́.